Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi gbogbo tí ẹ ti ní oore ọ̀fẹ́ láti máa wo ètò yìí. Ẹ̀yin tèmi, mo tún mú fọ́nrán méjì wá fún yín ní wàjówàjó. Ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ lórí ayélujára. Ìjẹ́ ti gbọ́ nǹkan tí Alhaja mewolaka tí wọ́n sọ nípa K1 The Ultimate. Ọba Solomon náà ò gbẹ́yìn, àwọn náà tún pẹrẹpẹ ọ̀rọ̀ nínú fọ́nrán yìí. Fọ́nrán méjì ni a mú wá fún yín lórí ètò yìí lónìí, ẹ̀yin tèmi. Ẹ wá nǹkan fìdílé nǹkan kájọ gbádùn ètò yìí. Ẹ jọ̀ọ́ bẹ́ ṣe ń wo ètò yìí, ẹ má gbàgbé láti drop opinion yín, ẹ má gbàgbé láti comment, ẹ bá mi share ètò yìí. Mò ń bọ̀, mi tí dé. Ẹ jẹ́ n gbé fọ́nrán ìwọlé ká gbọ́ nǹkan tí àwọn méjèèjì èyí tí wọ́n ní fún yín lórí ètò lẹ́nu. Ẹni bá lóyún kóyún sàárà ni, òótọ́ ọ̀rọ̀ ní lóòótọ́, ṣùgbọ́n kì í ṣe lẹ́nu olórí ọmọ ọba Akilẹ̀ of Ìjẹ̀bú, kì í ṣe lẹ́nu ẹni tó fẹ́ di ọba odidi ìlú Ìjẹ̀bú òde, kò ń ṣe ní ẹnu orí àpèsìn, pàápàá jùlọ kì í ṣe ní ẹnu ẹni tó ti 70 years old man. Bàbá Wàsíù, kinní kan dá mi lójú, ẹ rí fídíò mi, ó dá mi lójú. Ó díẹ̀ ṣeéṣe kí ẹ mọ̀ pé lára àwọn olólùfẹ́ yín ni mo wà, tó bẹ́ẹ̀ tó jẹ́ pé lẹ́ẹ̀kọ̀ọ̀kan mo máa ń fi sẹ́ńtímẹ́ǹtì sọ̀rọ̀ yín. Ṣé ẹ rí tí a bá ń sọ wípé à ń bú obìnrin yẹn, wípé onídòkúdò ni ó fẹ́ foyún ṣe kínní, kì í ṣe nítorí pé tiyín o. Ohun tó bí wa nínú ni wípé àwọn obìnrin ń tara wọn lọ́pọ̀ fún yín. Ohun tó bí wa nínú ni wípé ó ti yẹ kó yí àwọn obìnrin wípé ẹ lè lóbìnrin sílé. Táwọn spíkà bá sọ̀rọ̀ wípé ẹlòmíì àtúnfẹ́ yín, màá rẹ́rìn. Ọ̀pọ̀lọpọ̀ mọ nǹkan tó ń pè ní love bombing. Láti ìbẹ̀rẹ̀ lẹ́ti ní géèmù yẹn lọ́wọ́. Obìnrin kóbìnrin tẹ́ bá fẹ́ fẹ́ lénìí, ó ní bẹ́ẹ̀ ṣe máa bá sọ̀rọ̀. Irú yín lè sunkún tòsí obìnrin. Irú yín kò sí obìnrin tẹ́ fẹ́ fẹ́ tẹ́ ẹ̀ ní fẹ́, gbogbo ohun tó bá gbà lè máa fún. Ẹ jẹ́ kí obìnrin yẹn fìlù wípé ní ìsìn lẹ ṣẹ̀ṣẹ̀ fall in love, ní ìsìn lẹ ṣẹ̀ṣẹ̀ rí ẹni tó wù yín, ní ìsìn ẹ ready láti settle down. Ìyẹn náà máa rò wípé tó ń yàtọ̀. Ọjọ́ tó ti wà glaring pé ẹ lè bóbìnrin gbé lọ́jọ́ tí Emmanuela Adérọ́pò tó ti fi yín sílẹ̀. Ṣé ẹ wà ní Emmanuela òní ni? Ṣé àpọ́nlé ìtẹríba ká yé ọkọ sí, àbí kí obìnrin yé èèyàn ní Emmanuela òní ni? Síbẹ̀, she decided to walk away because kò lè tolerate disrespect tẹ́ máa ń ní fóbìnrin. Níbẹ̀rẹ̀ ẹ fi ìfẹ́ hàn wọ́n, ẹ gbé wọn sáyé, gbogbo àwọn obìnrin tẹ́ fẹ́ lólórin lọ́dọ̀ yín. Ẹni tó ládé orí ọ̀kẹ́, ẹni tó ní gbogbo èèyàn ló ṣàmọ̀ pé gbogbo obìnrin tẹ́ bá fẹ́ ló ní orin. Ṣùgbọ́n nígbà tẹ́ bá ti mú tójú yín, tẹ́ bá ti bá wọn gbé fúngbà díẹ̀, tẹ́ ti fi wọ́n fún wọn fàyè, ẹ pa wọ́n tì. Kò dẹ̀ ń ṣe nǹkan míì, ẹ rorò. Ọ̀tọ̀ ni pé èèyàn le, kì í ṣe pé ẹ le, ẹ rorò. Obìnrin tó bá mọ self-worth ẹ̀, tó ní honest ẹ̀, kò ní lè bá yín gbé. Ṣùgbọ́n ẹ̀bẹ̀ kan la kàn fẹ́ bẹ̀ yín. A mọ̀ wípé obìnrin ò jẹ́ nǹkan kan lọ́wọ́ yín. A mọ̀ wípé ṣálábẹ̀fẹ́ ni ká àbádùfẹ́ ni yín. A mọ̀ wípé tẹ́ bá tún fẹ́ fẹ́ ogún lọ́la, wọ́n á tún tẹ́rí sí i. Wọ́n á tún wá learn in a hard way. Ṣùgbọ́n ẹ jọ̀ọ́ ẹ respect àwọn ọmọ. Ẹni tó bá fẹ́ tara ẹ̀ lọ́pọ̀ fún wọn yín, ẹ jẹ́ kán tara wọn lọ́pọ̀ fún yín. Ṣùgbọ́n respect children please. Ẹ rántí orin tẹ́ ẹ kọ, ọmọ Naija ẹ má ṣe erékeré. Erékeré ní doyún kóyún, oyún kóyún ní ìdọ̀mọkọ́mọ, ọmọkọ́mọ níní lára. Ẹ̀yin fúnra yín lẹ́kọ̀ọ́, ẹ̀yin gan wá ń ṣe erékeré. Tẹ́ bá mọ̀ wípé ẹ fẹ́ máa pín káàkiri, ẹ jọ̀ọ́ ẹ bá wa lo rọ́bà ìdáàbòbò. Kẹyé bí oyún, kẹyé produce oyún kóyún tó ń dọ ọmọkọ́mọ. Ọmọkọ́mọ tẹ́ ẹ bá bí ló ní ayé lára. You can imagine irú àwọn ọmọ Bísọ́lá Badmus,
ọmọ woman yìí tó wá síta àti àwọn ọmọ míì tí ò tiẹ̀ lè bọ́ síta tán rí àwọn ọmọ míì tí wọ́n bí fún yín tí wọ́n lọ ìlú òyìnbó lọ kàwé tí wọ́n wò yín tẹ́ ń gba dollars tẹ́ ń pa pounds tán mọ̀ wípé millionaire lọmọ yín, they will be angry at the society. Nígbà tí irú yín bá bí àwọn ọmọ tẹ́ ẹ pè lóyún kóyún tó ti dọmọkọ́mọ tẹ́ ẹ pè ní oyún sàárà tí wọ́n bá wà ní ghetto tí wọ́n lè jẹun, tí wọ́n bá bímọ fún yín tó jẹ́ wípé wọ́n ń tọrọ owó school, owó ìtọ́jú fún irú ẹni Bísọ́lá Badmus, tí ọmọ yín tó ń wo bàbá ẹ̀ tó ń live in royalty and affluences, tó dẹ̀ ń wo àwọn ọmọ míì tí wọ́n bí fún yín tí wọ́n lọ ìlú òyìnbó tí wọ́n ń dán tí wọ́n ń wúyàn, ṣọmọ yẹn ò ní wò wípé ṣé fault òun ni, ṣe bóun lẹ ṣe bí àtọ̀ yín ló di ọmọ tí àwọn eléyìí tẹ́ ń tọ́jú, àtọ̀ yín náà ló di eléyìí tẹ́ pè lóyún kóyún oyún sàárà ọmọkọ́mọ. Abẹ́ ẹ ti gbàgbé ni. You could have prevented that with just 1,000 naira rọ́bà ìdáàbòbò. Nítorí wípé irú àwọn ọmọ yẹn oríṣiríṣi nǹkan ló lè ṣẹlẹ̀ sí wọn. Through depression wọ́n lè bẹ̀rẹ̀ sí ní fagbó. Through depression àìrówó náà wọ́n lè bẹ̀rẹ̀ sí ní di aṣẹ́wó. Society náà máa ní lára. Kò wá yẹ kó tọ́ sí yín lẹ́nu. Ìbátẹ̀ tí wá dáa kẹ́ ẹ má sọ̀rọ̀. Stop. Àwọn obìnrin tó bá tara wọn lọ́pọ̀ fún yín ẹ jẹ́ kó máa tara wọn lọ́pọ̀, but ẹ wà sensitive sí ọmọdé. Ẹ má dá ọmọdé légbodò. Ẹ má bá yọ torí àbí ṣé àwọn obìnrin yẹn ló ṣọ́fipá bá yín lò pọ̀ ni? Ṣé bẹ́ẹ̀ sọ̀rọ̀ dídùn fún wọn? Ṣé bẹ́ẹ̀ fọ̀rọ̀ dídùn tọ̀ wọ́n jẹ́ kẹ́ tó bá wọn sùn ni? Ṣé bẹ́ẹ̀ dà sí wọn lára ló dọmọ? Ẹ dẹ̀ wá lábìjọ. Àwọn ọmọ òun lẹ̀ ń bí sílẹ̀ tó dàbẹ́ ni pé ẹ̀ ń pọ̀ wọ́n ha yìí. Àwọn ọmọ yìí lẹ̀ ń bí sílẹ̀ tó ń lẹ́bùn orin yìí. Ẹ lo rọ́bà ìdáàbòbò àfi Ọlọ́run bẹ̀yìn. And please, mo ro ọ̀rọ̀ yín títí mo ní ṣé bàbá yìí ṣe ẹ fine tó King Sunny Adé ni? Ọba nínú olórin àjọ ní onígìtà wọ̀kìlù mọ́ ẹ fine tó King Sunny Adé. Ṣé ẹ ṣe ọmọ tó King Sunny Adé ni? Bọ́ ẹ lọ sí Oǹdó ẹ lọ wọlé bàbá, kò sọ́mọ àlè nílé bàbá. Níbikíbi tí bàbá bá dé láti bí over 10 years ní bàbá ti bẹ̀rẹ̀, tí tán bá ti sọ wípé ọmọ ẹ̀ lélẹ̀ wọ́n jọ ń lọ lé ni. Àìmọye ọmọ King Sunny Adé tẹ́mi pẹ̀lú wọn jọ lọ Adékúnlé Ajáṣin University Àkùngbá Àkókó. Bàbá ò fi ọmọ wọn sílẹ̀ fún obìnrin tọ́jú. Bàbá responsible. If you don't want to be a good husband, if you don't want to be a good husband, or you don't want to be a husband at all, please, kindly be a good father. That is what we are. We, your lovers, are telling you. Davido ọmọ kékeré ni. Ó bímọ káàkiri. Ó tọ́jú wọn. Ó tún fight fún custody ọmọ Ìmàdé. Ó ń sunkún nígbà tí wọ́n deny ní custody of Ìmàdé. Pẹ̀lú wípé ó ṣe ìyàwó alárédè pẹ̀lú Chioma. Àgbọ̀ wípé Two-Face àbádọ́nà ọmọ. Youthful exuberance. Olórin. Bẹ́ẹ̀ fẹ́ wọn wá fẹ́ yín. Bọ̀ síbẹ̀ níwọ̀n ìgbà tẹ́ ẹ̀ ti lè lo rọ́bà ìdáàbòbò, please stop disrespecting and hurting the children you are bringing to the world. That is the message this morning. I don't care about àwọn obìnrin tó bá wù wọ́n kàn máa wá oyún ìyá kiri, tó bá wù wọ́n kàn máa wó lówó kiri, tó bá wù wọ́n kàn máa wá gbajúmọ̀ kiri, nítorí wọ́n bá rí ojú wọn á bó. But stop suffering these children. They are victim of circumstances. They are victim of two irresponsible parents that do not care about them. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Oyún kóyún oyún sàárà ni. Tí gbogbo èèyàn bá yọ owó ọṣẹ kò tọ́ sí ẹnu àtọ̀lé yín. Ọlọ́run. Ẹ ṣe jù gbogbo damage control tí oní kíní yín kan. It's obvious that it's just a damage control. Please be sensitive and take care of your children. Ire o. Mewolaka lórúkọ tèmi. Ẹ má bínú tí mo bá ti ṣe yín. Ṣùgbọ́n ẹ má bínú pé tí mo bá ti ṣe yín. Ṣùgbọ́n ẹ̀yin náà le. Ó dẹ̀ ṣe é ṣe kó jẹ́ wípé àwọn tó wà ní agbègbè yín torí nǹkan máa jẹ wọn lè bá yín sòótọ́ ọ̀rọ̀. Àwa tẹ́ ẹ fẹ́ràn yín á bá yín sòótọ́. A lè bá wọn bú yín. Nítorí pa fẹ́ràn yín, a nífẹ̀ẹ́ yín tọkàntọkàn. A kàn lówó tá fi lè
fi hàn wípé a fẹ́ràn yín ni Ọlọ́run ò tí ì ṣòwò tá a lè Ọlọ́run ò tí ì ṣe bí 1 billion tá a lè fi já Wàsíù láyà torí dollars ló lè $1 billion ló lè járú yín láyà Ọlọ́run ti kẹ́ yín ṣùgbọ́n àwọn tó wà lọ́dọ̀ yín tó jẹ́ wípé ohun tó máa jẹ náà wá wọ́n lè máa yín mú sí yín lẹ́yìn kan má bàa yín sòótọ́ ọ̀rọ̀ níwájú àwa ìfẹ́ràn yín àdẹ̀ṣàgbédọ́dọ̀ yín àwa ìfẹ́ràn yín àdẹ̀ráyè súnmọ́ yín so a fẹ́ bá yín sòótọ́ ọ̀rọ̀ lọ́rọ̀ àmì insult yín please be sensitive and stop hurting the innocent children kì í ṣe obìnrin nìkan ni ó hàtí responsibly ẹ̀yin tẹ́ ẹ lọ́dọ̀ ọba ìdáàbòbò pẹ̀lú 1 night stand náà ẹ̀yin náà ṣe dáadáa olórí ọmọ bá kílẹ̀ ìjẹ̀búlẹ̀ pé ọba lọ́la la pé king Kwamwan ẹ̀dẹ̀ lẹ́yìn legacy náà rèé sára legacy ọ̀hún rèé I love yín jù bẹ́ẹ̀ lọ ire o. tó bá lóyún kóyún Sàárà ni tó bá lóyún kóyún Sàárà ni tó bá lóyún kóyún Sàárà ni. Good morning, ladies and gentlemen. This is Adelano Adekunle Solomon, aka Talofeku Baba one before, but now King Solomon for the whole universe. The only man that knows the secret of wisdom. The only one that can talk truth to anybody and not will happen. If anything happen, anything will spoil, anything spoil, will not be solution. Your 4th generation will suffer for it. God, man. Holy Center. Lórí ọ̀rọ̀ fídíò tó ń lọ lọ́wọ́. Lórí ọ̀rọ̀ K1 the ultimate àti ọmọ. Tí ẹ̀yin ènìyàn ń gbé kiri la fẹ́ sọ̀rọ̀ lé. Ṣé rí ẹ̀yin ènìyàn tí kọ́kọ́ bá ṣẹlẹ̀ ẹ má máa ti emotion bọ̀. Bíbélì sọ pé jẹ́ ká máa wádìí ohun gbogbo dájú ká lè mọ ilé tí ń ṣe òtítọ́. Ẹ̀yin obìnrin tẹ́ wà ń bí mo fẹ́ kẹ́ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ kẹ́ gbọ́ mi. Ẹ̀yin ọkùnrin tẹ́ wà ń bí mo fẹ́ kẹ́ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ kẹ́ gbọ́ mi. Kò sí nǹkan tí ẹ̀dá bá ṣe láyé tí kò ní gbèrè ẹ̀. Ìbá ṣe rere, ìbá ṣe búburú. Ẹni tó bá jẹ gbì ló máa kú gbì, ẹni tí ò bá jẹ gbì kò lè kú gbì. Ẹ tẹ́tí kẹ́ gbọ́ mi. Àwọn nǹkan tó wá ṣẹlẹ̀ yìí kì í ṣe wípé kẹ́kọ̀ọ́ máa play orin lásán. Àwọn ẹ̀kọ́ tó wà ńbẹ̀ la fẹ́ yọ jáde. Kí ló kọ́ wa? Àti wípé ọ̀rọ̀ tó wà ńlẹ̀ ta ló jẹ̀bi? Fault ta ni? Now, ẹ̀yin obìnrin, oyún mẹ́ta ló wà. Ẹ̀yin ọkùnrin, oyún mẹ́ta ló wà. Èwo ni tí ọmọ yìí níbẹ̀ tó sọ wípé K1 the ultimate ni bàbá òun. Now, number 1, we have coincident pregnant. Oyún òjijì, oyún àìròtẹ́lẹ̀. Number 2, we have oyún tẹpátẹpá. Tí bá ti lóyún fún ma fi dè mọ́lẹ̀. That is number 2. Number 3, we have agreement pregnant. Oyún tí a jọ jíròrò láàrin ara wa pé okay, mo fẹ́ kó lóyún fún mi. Mo fẹ́ kó lóyún fún ẹ. Àwọn oyún mẹ́ta tó wà nìyẹn. Now, I'm also sọ̀rọ̀ number 1, coincident pregnancy. Oyún òjijì. From example, èmi àti obìnrin kan jọ ń fẹ́ra. Mi ò sọ fún ẹ wípé mi ò fẹ́ ọmọ. Mi ò dẹ̀ sọ fún ẹ pé mo fẹ́ ọmọ. Ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ lọ ẹni wípé mo like ẹ, mo fẹ́ ká jọ máa fẹ́ra. Bí ìfẹ́ yẹn ṣe wá ń lọ, obìnrin yẹn wá lọ lóyún lójijì. Whether we like it or not, àti ọkùnrin yẹn àti obìnrin yẹn máa jọ tọ́jú oyún yẹn ni. Kí ọkùnrin máa sọ fún obìnrin pé kó lọ ṣẹ́ oyún, apànìyàn lọkùnrin yẹn. Because níbi tí obìnrin ti ń ṣẹ́ oyún, anything lè ṣẹlẹ̀. Ó lè damage ilé ọmọ yẹn. Ó lè damage ẹ̀mí arábìnrin yẹn. That is what we call coincident pregnancy. Irúfẹ́ coincident yẹn sì kò sí ẹ̀bi fún anybody. Ẹ̀yin méjèèjì lè máa jọ wá bí oyún yẹn máa ṣe bá ṣe máa bí ọmọ, bá ṣe máa tọ́jú ẹ̀. Kò sí ẹ̀bi fún anybody. Oyún tipátipá, oyún máa fi dè mọ́lẹ̀.
nígbà tí o pàdé ọkùnrin sọ fún ẹ wípé ẹ̀lú arábìnrin mo fẹ́ máa dó ẹni o, mo fẹ́ máa gbádùn ẹni o, mi ò fẹ́ ọmọ, but I will take care of you. Mi ò fẹ́ ọmọ. Ìwọ obìnrin wá lọ wò pé mo dẹ̀ like man ní gan o. Wàá bẹ̀rẹ̀ sí rìn dé mọ́kó, rìn dé mọ́kó, rìn dé mọ́kó, rìn dé mọ́kó. Ó wá lọ lóyún. Ìwọ fúnra ẹ ló máa dá gbẹ̀rù ẹ. Ìwọ obìnrin tó bá máa ṣerú kan bẹ́ẹ̀ yẹn, o gbọ́dọ̀ rí wípé owó ti wà lákàntẹ tó fẹ́ fi tọ́ ọmọ. Dé ibi tí ojú òní ti ru ọmọ yẹn. Tó bá sọ pé bàbá ẹni kó wá take care ọmọ yẹn, ó ń ṣera ẹ̀. Torí ìwọ ló ní ìdí ọmọ. Oyún tẹpátẹpá nìyẹn, blame yẹn wà lórí obìnrin. Kò sí lórí ọkùnrin. Bóun ẹ wo lọ sẹ́wọ́ kú dànù, wọ́n kú fẹ́lẹ́ dà. Ìwọ ló fẹ́ bímọ. Ó ti sọ fún ẹ láti bẹ̀rẹ̀ wípé mi ò fẹ́ ọmọ. Tó bá ti mọ̀ wípé ọmọ nìwọ fẹ́, o ò ní right àti gbé òbò ẹ sílẹ̀ fún pé kó dó ẹ. So ìwọ ló ní blame yẹn. Oyún ẹ̀kẹta, òun ni oyún agreement láàárín ọkùnrin àti obìnrin. Wípé hello arábìnrin, mo love ẹ gan. Relationship tá dẹ̀ fẹ́ ṣe, mo fẹ́ kó lóyún fún mi ni. Mo fẹ́ kó bímọ fún mi. Èmi náà fẹ́ jẹ́ ọkọ ẹ, ìwọ náà fẹ́ jẹ́ ìyàwó mi. So ẹ̀kẹta yìí ló dáa jù. But in another way, ẹ̀yin obìnrin, bí ọkùnrin bá ti sọ fún ẹ wípé ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tó fẹ́ ṣe relationship ẹ, wàá béèrè lọ́wọ́ ọkùnrin wípé hello so fẹ́ kí n bímọ fún ẹ ni. Tó bá sọ fún ẹ pé òun ò fẹ́ ọmọ o, wípé ká kàn máa gbádùn ara wa ni. Tí o bá rí wípé o ready àti gbé ẹrù, please má lóyún, má rò wípé o lè foyún di ọkùnrin kankan mọ́lẹ̀. So now, nínú ọ̀rọ̀ ọmọ tí a wá ń sọ̀rọ̀ nípa èyí báyìí, èwo ló wá jẹ́ nínú àwọn nǹkan mẹ́ta tá a kà sílẹ̀ yìí, a ò mọ̀. Òtítọ́ yẹn wà láàárín arábìnrin tó bí ọmọ náà àti K1 the ultimate. Ṣùgbọ́n K1 the ultimate tó bá jẹ́ pé number 1 yìí ni oyún coincident, oyún òjijì tí kò sí agreement àárín yín pé lóyún fún mi o, ẹ ò sọ pé kó lóyún fún yín, ẹ dẹ̀ sọ pé kó má lóyún fún yín. But ibi tẹ́ ti ń bá eré àníyàn lọ ó di oyún. Whether you like it or not, K1 the ultimate, you need to go back and take care of your child. Mo dẹ̀ mọ̀ pé kì í ṣe owó tẹ́ fẹ́ fi tọ́ ní problem yín. Yeah. So but ọ̀nà tí obìnrin yẹn gbà gbé kalẹ̀, ó lè jẹ́ wọn ló bí yín nínú. Yeah. Ó wò pé bí àwọn fẹ́ yẹ̀yẹ́ yín náà. You don't need it. You can follow the necessary another processing instead of you to come and shouting on internet. Yeah. So tó bá jẹ́ wípé tí àkọ́kọ́ ẹni tó bá jẹ́ pé coincident lóyún yẹn wá, ẹ ò ní right àti sọ pé kó lọ ṣẹ́ oyún. Because tí ọkùnrin bá sọ fún obìnrin pé kó lọ ṣẹ́ oyún, ẹ fẹ́ damage life obìnrin yẹn. Ó ti ṣẹlẹ̀ náà ni ẹ máa jọ rán ni. So you need to go back and go and take care of that child, whether you like it or not. K1 the ultimate. But tó bá jẹ́ pé oyún ti pátẹ́pá, oyún máa fi dè mọ́lẹ̀ ni. Ìyá ọlọ́mọ, ẹ máa bẹ́ ni o, ẹ máa bẹ́ K1 the ultimate ni o. Ẹ ní wá pẹ̀lú ìgbéraga. No way, ní wá pẹ̀lú wípé bóyá fẹ́ borúkọ ẹ̀ jẹ́. No, it's not supposed to be like that. So àwọn nǹkan tí fẹ́ kí àwa ọkùnrin àti obìnrin mọ̀ nìyẹn. But ẹ̀yin àwa ọkùnrin, ẹ má pa àwọn obìnrin o. Because kí ẹ máa sọ fún obìnrin wípé kó lọ ṣẹ́yún is total stupidity. Nǹkan tó bá ti mọ̀ wípé o lè parí ẹ̀ má bẹ̀rẹ̀ ẹ̀. Wà á ti sọ fún láti bẹ̀rẹ̀. So ní prevention tó fi prevent ara. Tó bá sọ pé òun ò ní fi obìnrin sílẹ̀ kó máa lọ. Tí a dóbìnrin lóyún ká sọ kó dóyún tó ká lóyún kó lọ ṣẹ́yún, a fẹ́ pa obìnrin yẹn ni, kì í ṣe nǹkan tó dáa. So please ẹ̀yin obìnrin, mo fẹ́ kẹ́kẹ́kọ̀ọ́ lára igi ọ̀pọ̀tọ́, kì í ṣe orin ẹnìkan ní ká máa jó sí, kì í ṣe ìbúbú nìkan ní ká máa bú. Nǹkan tó ṣẹlẹ̀ yìí, ẹ̀kọ́ wo ló kọ́ mi? Ẹ̀kọ́ wo ló kọ́ ẹ? So ọkùnrin tó bá ti sọ fún ẹ for the first place pé wọn ò fẹ́ ọmọ, rí wípé o prevent ara ẹ dáadáa, rí wípé o lóyún. Ṣùgbọ́n eléyìí tí ẹ ò jọ sọ̀rọ̀ tẹ́lẹ̀, ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín, ẹ gbìyànjú kẹ́ ní agreement tó péye kó tó jẹ́ kí ọkùnrin gorí ẹ. Because tó bá ṣẹlẹ̀, ẹ̀yin obìnrin náà lè máa jẹ eléyìí tó jù nínú ìyà yẹn. Ṣùgbọ́n eléyìí tó ti dájú ni wípé kí ọkùnrin pàdé obìnrin, kóbìnrin pàdé ọkùnrin kó sọ fún wípé hello, I want you to be my wife. Mo fẹ́ fẹ́ sílé ni, mo dẹ̀ fẹ́ kó lóyún fún mi, ìyẹn ló ti dájú. Ṣùgbọ́n méjì tó wà lókè yẹn, tó bá jẹ́ pé coincident, tọkùnrin bá sọ pé kóbìnrin lọ ṣẹ́, ọkùnrin ló jẹ̀bi. Ọkùnrin, whether ọkùnrin like or not, ó gbọ́dọ̀ take care ọmọ yẹn. Ṣùgbọ́n tó bá jẹ́ pé oyún tipátipá, obìnrin ló jẹ̀bi. Torí wọ́n ló fẹ́ foyún dè mọ́lẹ̀, ó dẹ̀ sọ fún ẹ pé òun fẹ́
oyún ó dẹ̀ ti bá ẹ sọ láti bẹ̀rẹ̀, ìwọ ló lọ yẹ àdéhùn. So bí àwọn ọ̀rọ̀ ẹ̀sìn rí nìyẹn. Tó bá yó lóyún kóyún, tó bá lóyún kóyún, sára ni, sára ni. Tó bá lóyún kóyún, tó bá lóyún kóyún, sára ni, sára ni. Ọba àgbáyé sọ, ilé tó fẹ́ sọ láàárọ̀ yìí, ó kún síkù. So K1 the ultimate. Tó bá jẹ́ pé number 1 yìí ni, ẹ padà lọ kẹ́lẹ̀ tọ́jú ọmọ yín. Bẹ́ẹ̀ ni, because ayé ò ní mú wa o, ìdí ò dẹ̀ ní dè wá. Ire o, àgbáyé lọ, ìjì ajá. Káàbọ̀ padà ẹ̀yin tèmi, mo lérò wípé ẹ gbádùn ètò méjèèjì tí a mú wá fún yín lọ́jọ́ tòní. Lẹ́ẹ̀kan sí, ẹ má gbàgbé láti drop opinion yín lórí ọ̀rọ̀ tí ọba Solomon tí wọ́n sọ àti èyí tí Alhaja mewolaka tí àwọn náà sọ lórí ètò lónìí. Ẹ̀yin tèmi, mo kí gbogbo ẹ̀yin tí ẹ subscribe sórí ìkànnì, mo dẹ̀ tún kí gbogbo ẹ̀yin tí ẹ subscribe lẹ́yìn tí ẹ ti wo ètò yìí tán. Ó dà.